ẹ̀yin olólùfẹ́ Àkọ́ TV tó bá di 10th of January 2025 ẹ̀bùn ńlá tí a ní fúnra wa a fẹ́ ṣàlàyé torí ẹ̀ la fi tún gbé fídíò bàbá prophet and scientist yìí wá. So kí ni ó máa ṣẹlẹ̀ sí President Bola Ahmed Tinubu, kí la expect lọ́dọ̀ wọn, kí wọ́n fẹ́ offer Nigeria 2025 àti pàápàá wàhálà àrùn àjàkálẹ̀ tán ló fẹ́ ṣẹlẹ̀ ní 2025/26 ká tètè gbọ́ ká lè ní proper preparation fún. So àti kí ni antidote, kí ni ẹ̀rọ ẹ̀ nígbà tó bá ṣẹlẹ̀. Àìsàn burúkú tí kò gbóògùn kò ní ṣẹlẹ̀ sí yín, kò ní ṣẹlẹ̀ sí àwa náà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wo fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe. Ẹ̀yin náà lẹ máa ń sọ pé dandan ní gbogbo ìgbà ká gbé bàbá wa, ká gbé wọn wá. A tún ti ṣègbìyànjú lọ sọ́tún sósì, Ọlọ́run ní ká rí wọn gbé wa. Ó yẹ jẹ́ ká wọn tán ní fún wa. Ní orí òkè tá a lọ ní àìpẹ́ yìí ó ní mo ti rí ìjìnlẹ̀ yẹn. Ṣé rí àìsàn kan náà máa ṣẹlẹ̀, ó lè jẹ́ 2025-2026. àìsàn yẹn ẹ rí i pé ó máa affect skin àwọn èèyàn, táwọn èèyàn máa funfun, ara àwọn èèyàn máa funfun. bẹ́ẹ̀ fún wọn lọ ṣe ìbúra. And àìsàn tá a dẹ̀ ń sọ yìí ó máa wà deadly gan débi pé I saw many people dead. Mo rí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n kú gan. Àìsàn yìí dẹ̀ ní ìsàlẹ̀ òkun ló ti wá, láti ibi tí wọ́n deepest part of the sea tí wọ́n ń pè ní Mariana Trench. Láti ìsàlẹ̀ òkun ni nǹkan yìí ti ń bọ̀. Ṣùgbọ́n ṣé ẹ mọ solution fún sickness yìí? Orí táwọn olóyìnbó pè ní ṣé ò ní ṣe àfarabalẹ̀ bí àwọn olóyìnbó. Wọ́n á kàn ka sáàmù bíi méjì kan sí. Ṣé rí nípa ti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yìí? Mo ti sọ fáwọn èèyàn pé ká má retí nǹkan kan lọ́wọ́ ìjọba Tinubu, ká má retí nǹkan kan lọ́wọ́ ìjọba Tinubu ní ọdún tó ń bọ̀, torí pé kò sí nǹkan kan, kò sí pọ́lísì tí ó mú ara di aráàlú kí àwọn ènìyàn kí wọ́n tètè san ṣòkòtò wọn kó le. Ara àdí yẹn la ṣe pé ìpàdé àdúrà tá a pè ní Mystery Impartation 1.0 Lagos. Ṣé rí Mystery Impartation 1.0 Lagos yẹn, onírúurú àwọn èèyàn tó bá wá síbẹ̀, ẹ̀bùn la fẹ́ wá fáwọn èèyàn o, ẹ̀bùn àwọn áńgẹ́lì ni la fẹ́ fún àwọn èèyàn. Physical gift ni mò ń sọ o. Physical tán máa fi léèyàn lọ́wọ́ báyìí ní January 10 ló máa wáyé. A máa fún gbogbo èèyàn tó bá láǹfààní láti wá sínú pàdé à. Ṣé rí gbogbo ẹni tó bá gbà á, ẹ wo ìgbésí ayé wọn bí ó ṣe rí lọ́dún tó ń bọ̀. Wọ́n fi rí lu gbogbo ọdún. Àyẹn ló jẹ́ kí èmi náà sọ pé as a scientist, tá a bá ní ká proof ẹ̀ scientifically, kò sí Ọlọ́run ò exist. Torí pé science believe nǹkan tí ẹ lè proof, but there is no means tá a fẹ́ fi proof fún yín pé Ọlọ́run wà nínú sáyẹ́ǹsì. Ṣùgbọ́n Bíbélì wípé ó nítorí pé wọ́n kọ̀ láti ní ìmọ̀ Ọlọ́run ní inú wọn, ó la fi wọ́n sílẹ̀ fún iyè ríra. Ṣùgbọ́n ṣe rí tí kéèyàn tó ní sáyẹ́ǹsì ó bẹ́tà kó kọ́kọ́ mọ Ọlọ́run. Tó bá jẹ́ sáyẹ́ǹsì lẹ kọ́kọ́ ní ní nǹkan kan ṣe pẹ̀lú Ọlọ́run mọ́. Torí à ń sọ̀rọ̀ nípa afẹ́fẹ́, bàbá àràkọ ní kò ta ló lè mọ pa ọ̀nà afẹ́fẹ́, ó wà ní Bíbélì náà. Ó ní kò sẹ́ni tó lè mọ ipa ọ̀nà afẹ́fẹ́, but scientifically a mọ ipa ọ̀nà afẹ́fẹ́. Àwọn hurricane tó máa ń ṣẹlẹ̀, àwọn ìjì líle tó máa ń ṣẹlẹ̀ ní àwọn orílẹ̀-èdè bíi Amẹ́ríkà, ìgbà tí afẹ́fẹ́ tútù tó bá ń fẹ́ bọ̀ látorí òkun àti afẹ́fẹ́ gbígbóná tó bá ń fẹ́ bọ̀ látorí ilẹ̀, àwọn méjèèjì pàdé létí omi, wọ́n máa rotate. Àwọn ló máa ń fa hurricane, ìjì líle tó máa ń fa. Onírúurú wòlíì ló wà. Àwọn kan wòlíì tí wọ́n a bí wọn láti ọ̀run wá ni, pé wòlíì ni wọ́n. Àwọn irú rẹ̀ wà nínú ayé yìí o. Irú àwọn Apostle Ayọ̀ Babalọ́lá, ìjìnlẹ̀ Ọlọ́run látọ̀run wá ni. Ṣé rí àwọn wòlíì kan wà tó jẹ́ pé inú ayé yìí gangan ni wọ́n ti di wòlíì. Tí ìpọ́njú bá pọ̀, tí ogun bá pọ̀ lóríṣiríṣi, èèyàn lè di wòlíì. Tẹ́ bá gbàdúrà dé àwọn ìpinnu kan, àwọn májẹ̀mú Ọlọ́run kan ìṣípayá yẹn máa dé débi pé ẹ̀yin gan máa di wòlíì. Irú rẹ̀ ló ìbápàdé tèmi bá Ọlọ́run pàdé. Torí pé àdúrà yẹn ti pọ̀ jù. Tán bá ní ilẹ̀ májẹ̀mú wà níbì kan, àṣírí kan wà níbì kan, èmi máa fẹ́ wá díẹ̀, máa lọ jókòó síbẹ̀ ni. Láago kan òru, láago kan lọ́sàn-án lóru ní gbogbo ẹ̀. So àwọn ìjìnlẹ̀ yìí ló wá di pé ṣe rọ́pọ̀lọpọ̀ space àwọn sáyẹ́ǹsì tí mò ń sọ yẹn, àwọn áńgẹ́lì ni wọ́n fi hàn, kì í ṣe pé bóyá mò ń ṣe láti ilẹ̀. Ṣàṣẹ rí bí èèyàn bá tòṣì tó fi kú, ṣe bìlí pé kò kan Ọlọ́run. Ọlọ́run fúnra rẹ̀ èyí ti òṣì. Bíbélì sọ fún wa,
ó ní Lásárù ó ló fẹ́ràn láti máa jẹ lábẹ́ tábìlì olówó. ìyẹn ni máa ń dùn lẹ́nu ẹ̀ oúnjẹ àjẹkù. ẹ̀ tó fẹ́ ó ló fẹ́. àjàkùn. ẹ máa wá gbọ́n tó ṣẹlẹ̀ sí o ìgbà tí Lásárù wá kú ọlọ́rọ̀ náà kú níbi tí Ọlọ́run kórìíra òṣì dé kò jẹ́ kí Lásárù súnmọ́ òun pé máa lọ sókàn àyà Ábúráhámù ọ̀dọ̀ èèyàn bíi ti ibẹ̀ ni ẹ lọ dúró sí arẹwà lọ́lọ́run. kí ni Bíbélì sọ bẹ́ẹ̀ ó ní the labour of the fools weary them because they don't know how to enter the city. èèyàn lè ní àrà rere nú ó lè ní ọgbọ́n ìjìnlẹ̀ tó ga ó dẹ̀ lè má jẹ́ èèyàn tí ó fi kú. kì í dẹ̀ sọ fọ́ọ̀tì Ọlọ́run kì í dẹ̀ ṣogun lé bàbá ẹ̀ but kò mọ ọ̀nà tí ó gbọ́rọ̀ rẹ̀ gbà. ọjọ́ kan ń bọ̀ tí àwọn ọmọ Yorùbá ó jí tí wọ́n wà ní orílẹ̀-èdè Yorùbá ní ilẹ̀ Yorùbá. àmín. ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ wípé bí ọmọ Yíbò ó bá wá sí ilẹ̀ Yorùbá yóò gba pass kó tó kọjá wá. ọjọ́ yẹn ń bọ̀ bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ Yorùbá. ò nílò ní jẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ káàbọ̀ sórí ìkànnì wa. ẹja ńlá òun la yọ nínú odò lónìí èèyàn pàtàkì la lọ pè wá pé kó wá bá wa lórí ìkànnì yìí. ta lẹni ọ̀hún bẹ́ẹ̀ ṣe ń wojú ìwòran yìí ẹ ti mọ̀ pé kò sẹ́ni méjì bí kò ṣe wòlíì àti sáyẹ́ntìstì ìyẹn ẹni tó ẹnumọ̀ ẹ̀rọ tó máa ń lọ káàkiri inú òṣùpá àti ìràwọ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹni àkọ́kọ́ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé ó dúró gẹ́gẹ́ bí ènìyàn nìkan tí ò ṣe ìjọba ìyẹn ni non-governmental organization àwọn ẹni àkọ́kọ́ tó ti gba àwọ̀dù ètò ká lọ sójú òfurufú ni làwọn yàn láàyò tí wọ́n tún wá jẹ́ wòlíì Ọlọ́run lónìí àwọn la gbà lálejò lórí ìkànnì wa tá a bá ń sọ̀rọ̀ onímọ̀ ìjìnlẹ̀ ìyẹn scientist tó tún mọ àwọn àṣírí ohun tí ọmọ olóyìnbó ń pè ní mystery of God ìyẹn ni ohun tó farasin nípa Ọlọ́run tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ bàbá yìí ni ká tó rí wọn bá pàdé lónìí ó là wá lóògùn díẹ̀ fẹ́yìn tẹ́ ẹ bá ti wò wọ́n lórí ìkànnì kan tẹ́lẹ̀ àbí kejì ẹ tún káàbọ̀ èyí tẹ́ ẹ gbọ́ lánàá kọ́lẹ̀ máa gbọ́ lónìí látẹnu bàbá yìí lórí ọ̀tún ẹ wò àmọ́ ẹ má jẹ́ ń gbà yín lákòókò jùnà jù torí pé bàbá táwọn bá ń sọ pé fully loaded nípa tẹ̀mí wòlíì yìí ìyẹn wòlíì torí àánú gbà wòlíì Olúṣọlá Àlàbí tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì tó ní àánú gbà àwọn kankan wà tí bàbá yìí fẹ́ sọ fún wa ní àwọn àṣírí tó farasin tí ọ̀pọ̀lọpọ̀ wá sì ń rìn àwọn kankan ń bẹ tó ń bá gbé ládùúgbò rẹ tẹ́ ẹ̀jọ́ rìn tó sì wúlò fún ẹ nínú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ̀nsì tọ́lọ́run gan-an pa á tó sì fọwọ́ sí láti lò ṣùgbọ́n torí pé wọ́n mọ̀ ọ̀rọ̀ Bíbélì náà sì ni ó ní wọ́n á ṣe gbọ́ láìsí olùkọ́ni ìdí ni tó fi gbọ́dọ̀ sún síwájú farabalẹ̀ wò ó wà láǹfààní àti pẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ wọn ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ó pè wọ́n láti sọ pé bàbá nǹkan báyìí lèmi ń là kọjá o nǹkan báyìí mo fẹ́ lọ́nà àbáyọ o torí wọ́n kọ́ wa yàtọ̀ sí tẹ̀mí wọ́n tún kọ́ wa ní nǹkan ọ̀nà tá a lè gbà là àwọn àṣírí kọ̀ọ̀kan iṣẹ́ tó o lè ṣe tó fi là àwọn ọpọlọ tó o lè gbé kalẹ̀ tí ò sì ní jìbìtì inú tọ́jọ́ lọ́hùn fọwọ́ sí lẹ́yìn àdúrà kó má bàa jẹ́ pé èèyàn ó dàbí pé àgbàdúrà kò sí kókó. mo kí ẹ kú dédé àsìkò ní gbogbo tí ẹ ti ń wò wá jákèjádò àgbáńlá ayé mo rán àṣẹ Olódùmarè jáde sí ayé gbogbo ẹni tó ń wò mí lọ́wọ́lọ́wọ́. àmín. Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì níwájú ẹni tá a dúró lọ́wọ́lọ́wọ́ báyìí mo ní kó ṣí ilẹ̀kùn ire fún gbogbo yín. àmín. mo ní gbogbo ẹ̀dá tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ tí wọ́n sì gbàgbọ́ nínú májẹ̀mú àti ìwà láàyè Ọlọ́run àwọn ọmọ ogun. mo ní kí oòrùn ọdún 2024 tó wọ̀ ilẹ̀kùn ire ayé àti tọ̀run mo ní k'Ọlọ́run kó ṣí fún yín. àmín Jésù. agbára Ọlọ́run tí gbáre agbára Ọlọ́run tí dáni nídè agbára Ọlọ́run tí gbé ní borí ìṣòro agbára Ọlọ́run tí gbé ní borí ogun òkùnkùn ayé lórúkọ Jésù kó wọnú ayé yín lọ. àmín. olórin kan ní síbẹ̀ agbára Ọlọ́run gbani
agbára ọlọ́run gbani ní orúkọ jésù kristi ti násárẹ́tì. Gbogbo ẹnikẹ́ni tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ májẹ̀mú ìgbédìde, májẹ̀mú ìwòsàn, májẹ̀mú àlàáfíà lórúkọ jésù kó wọnú ayé yín lọ. Gbogbo afẹ́fẹ́ àti ilẹ̀ ayé sọ̀rọ̀ nítorí yín, torí a ti kọ wípé kí ilẹ̀ ó ní kó gbọ́ ọ̀rọ̀ olúwa. Nítorí yín lónìí gbogbo ilẹ̀ ayé lórúkọ jésù kó darí sáyé yín. Afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ níbi gbogbo nínú ayé lórúkọ jésù kó darí sáyé yín. Wà láàyè ọlọ́run kó wà pẹ̀lú yín. Ògo ni forúkọ olúwa. Jésù kristi olúwa tó lùbàlà wa. Àmín. Ṣé ẹ ti rí ẹ̀bùn àkọ́kọ́ nù ẹ ṣèyún lóníléní ẹ̀rí odò àdúrà àwọn gbà láti sọ pé scientist ẹlòmíràn pé kí ló kan sáyẹ́ǹsì mọ́ ẹ tí ì rí nǹkan kan. Èmi máa sọ fáwọn èèyàn yìí pé ọlọ́run tó kọ bíbélì, that means the God of the Bible is the God of science. Lọ́nà wo? Torí pé bíbélì sọ fún wa wípé ó ní àtètèkọ́ṣe ọlọ́run dá ọ̀run òun ayé. Ní àtètèkọ́ṣe, that's in the book of Genesis chapter 1 verse 1. Ó ní in the beginning God created heaven and earth. Ilé ayé sì wà ní jújú. Ṣé ẹ rí ilé ayé tó wà ní jújú láti ibi tí ọlọ́run ti dá ayé sí ìgbà tó ní jẹ́ kí ìmọ́lẹ̀ kó wà. Nínú sáyẹ́ǹsì, nípa ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti research, ọdún tó wà láàárín àkókò yẹn pọ̀. Torí tá a bá wo Bible, ọ̀pọ̀lọpọ̀ sọ pé bí ayé ti wà bóyá bí 6,000 years. Bọ̀ kò rí bẹ́ẹ̀. Bíbélì sọ bí ọlọ́run ṣe dá ayé àti ọ̀run, ṣùgbọ́n sáyẹ́ǹsì ló sọ bí àwọn nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ gangan. Nígbà tí látètèkọ́ṣe ọlọ́run dá ọ̀run wa, ilé ayé wà ń jújú, ní àwọn olóyìnbó pè ní Big Bang. Ṣé rí ní àkókò táyé wà jújú àti sí ìgbà tí ìmọ́lẹ̀ àkọ́kọ́ kọ́kọ́ wà, about 300 million years ló wà. Ó ní gáàpù tó ti wà láàárín àkókò kúkúrú tí bíbélì sọ láàárín ẹsẹ̀ bíbélì kan, about 300 million years òun ló ti wà, gap tó ti wà láàárín ìgbà yẹn. A sì lè proof ẹ̀ scientifically. So tí ọ̀pọ̀lọpọ̀ bá ń sọ pé àṣé onímọ̀ sáyẹ́ǹsì báwo ló ṣe lè máa sọ nípa ọlọ́run. Ọlọ́run ṣe rí scientifically, tá a bá ní ká sọ nípa ti sáyẹ́ǹsì kò sí ọlọ́run. Torí mo fẹ́ kẹ́ gúnlẹ̀ ni o, mo fẹ́ béèrè pé báwo ló ṣe wá jẹ́, torí ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì arírú àwọn bàbá wa tó ti kú yìí, Táyé Ṣóláàrin, wọ́n sọ pé ò sọ́lọ́run àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n nínú ìjìnlẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì lágbàáyé náà kì í ṣe ní Nàìjíríà nìkan ni wọ́n sọ pé kò sí nǹkan tó ń jẹ́ Ọlọ́run. So àyẹn ló jẹ́ kí èmi náà sọ pé as a scientist, tá a bá ní ká proof ẹ̀ scientifically kò sí Ọlọ́run ò exist. Torí pé sáyẹ́ǹsì believe nǹkan tí tẹ lè proof, but there is no means tá a fẹ́ fi proof fún yín pé Ọlọ́run wà nínú sáyẹ́ǹsì. Ṣùgbọ́n bíbélì wípé ó nítorí pé wọ́n kọ̀ láti ní ìmọ̀ Ọlọ́run ní inú wọn, ó la fi wọ́n sílẹ̀ fún iyè ríra. Ṣùgbọ́n ṣe rí tí kéèyàn tó ní sáyẹ́ǹsì ó bẹ́tà kó kọ́kọ́ mọ Ọlọ́run. Tó bá jẹ́ sáyẹ́ǹsì lẹ kọ́kọ́ ní ní nǹkan kan ṣe pẹ̀lú Ọlọ́run mọ́. Torí à ń sọ̀rọ̀ nípa afẹ́fẹ́, bàbá àràkọ ní kò tá ló lè mọ pa ọ̀nà afẹ́fẹ́, ó wà ní bíbélì náà. Ó ní kò sẹ́ni tó lè mọ ipa ọ̀nà afẹ́fẹ́, but scientifically a mọ ipa ọ̀nà afẹ́fẹ́. Àwọn hurricane tó máa ń ṣẹlẹ̀, àwọn ìjì líle tó máa ń ṣẹlẹ̀ ní àwọn orílẹ̀-èdè bíi Amẹ́ríkà, ìgbà tí afẹ́fẹ́ tútù tó bá ń fẹ́ bọ̀ látorí òkun àti afẹ́fẹ́ gbígbóná tó bá ń fẹ́ bọ̀ látorí ilẹ̀, àwọn méjèèjì pàdé létí omi, wọ́n máa rotate, àwọn ló máa ń fa hurricane, ìjì líle tó máa fa ilẹ̀ tú. Sáyẹ́ǹsì sọ fún wa ní ipa ọ̀nà afẹ́fẹ́. Ṣùgbọ́n kí ni tí mò ń sọ bọ̀ ni pé ṣe rí Ọlọ́run fúnra rẹ̀, òun ló fi ọgbọ́n ìsórí àwọn ènìyàn. Tẹ́ bá lọ kàwé Exodus, Ọlọ́run sọ fún Mósè, ó ní òun ti pe àwọn, ó dárúkọ àwọn ènìyàn kan, ó lóun lòun yà wọ́n sọ́tọ̀ fún ọgbọ́n. Ibẹ̀ ni àwọn ìmọ̀ ìjìnlẹ̀ science, ìmọ̀ craft, ìmọ̀ GPS, ìmọ̀ navigation, ibẹ̀ ni gbogbo àwọn ìmọ̀ yẹn ti sọ̀kalẹ̀ wá. So béèyàn bá ti mọ Ọlọ́run kó tó ní sáyẹ́ǹsì, yóò gbàgbọ́ pé Ọlọ́run wà, torí pé bíbélì wípé ẹ̀mí ni Ọlọ́run, a lè fojú rí Ọlọ́run, ṣùgbọ́n a gbàgbọ́ pé ó wà. Bíbélì sọ nígbà tí Jésù tó rí Nàtáníẹ́lì lábẹ́ igi ọ̀pọ̀tọ́, Fílípù wá lọ pé arákùnrin wa, àwa ti rí Mèsáyà o. Ó ní Mèsáyà kí ó ní sí ohun rere kan lè ti Násárẹ́tì jáde wá. Bó ṣe wá jáde, Jésù ní Nàtáníẹ́lì,
Nathaniel wá wò pé báwo ló ṣe mọ orúkọ mi? báwo ló ṣe mọ̀ mí? Jésù wá ní ìgbà tó wà lábẹ́ igi ọ̀pọ̀tọ́ èmi ti rí ẹ. Mo ti rí ẹ. Nathaniel ní ọmọ Ọlọ́run ọ̀gá ògo leléyìí. Jésù wá bí pé Nathaniel ó ní ṣé torí pé mo sọ fún ọ pé mo rí ọ lábẹ́ igi ọ̀pọ̀tọ́ ni wọ́n ṣe gbà mí gbọ́. Ó ní tòótọ́ àti ní òdodo ó ní gbogbo ẹni tí ò rí mi tí wọ́n sì gbà mí gbọ́ ó ní wọn ò rí nǹkan tó pọ̀ ju eléyìí lọ ó ní wọn ò rí ọ̀run tó ṣí sílẹ̀ wọn ò sì rí àwọn áńgẹ́lì Olódùmarè tí wọ́n ń sọ̀kalẹ̀ tí wọ́n ń gòkè ọ̀run. À ń sọ nípa ti ìjìnlẹ̀ Ọlọ́run a lè fojú rí Ọlọ́run ṣùgbọ́n a lè rí àwọn ìjìnlẹ̀ rẹ̀ a lè rí àwọn ogun ọ̀run a lè rí àwọn áńgẹ́lì Olódùmarè. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà mo ti sọ dáadáa ló jẹ́ pé a ti rìn jìnnà nínú igbó a ti ní ìbápàdé pẹ̀lú àwọn áńgẹ́lì Olódùmarè. Kí ló lé mi náà wọnú igbó lọ? Ó ní pé nígbà tí mo ti sọ fún yín rí nígbà tí ọ̀rọ̀ àwọn rìsáàchì náà ni a ṣe débẹ̀ o tí àwọn iléeṣẹ́ kan ní Èkó yìí tí a jọ sign contract ńgbà yẹn nínú àwọn rìsáàchì tí mo ṣe pé ṣe fẹ́rí nípa electricity náà ni but kí tó ṣe wireless electricity o under renewable energy nìyẹn wà so our sign agreement à ń sọ̀rọ̀ 36 billion. Lẹ́mi tó jẹ́ pé àtijọ́ àti mo gan le kókókókó tọ́lọ̀ ń kàṣà sọ ọgbọ́n ìkalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ television station TV station ìwé ìròyìn ni wọ́n gbé ẹ bá lọ gbogbo ya 2016 2015 2016 2017 ẹ bá lọ Google Alábí Olúṣọlá Yorùbá mi máa rí ẹ kàn pé electricity kó lè go straight to the point máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mò ń sọ lákòókò yẹn so máa yẹn all of a sudden a ti ń travel káàkiri ó kàn pè mí jọ́ kan pé òun ò ṣe mọ́. Nǹkan yẹn bà mí nínú jẹ́ mo jókòó mo rò títí kí ni mo fẹ́ ṣe ó dàbí kí n ní ìyẹ́ lápá kí n tiẹ̀ fò lọ kẹ́ má tiẹ̀ rí mi tòsí mọ́ rárá kí n rìn jìnnà lọ réré ìbínú yẹn mo ṣe wá gbà lọ sórí òkè yìí inú kọ́lọ̀ ń kó dáhùn àbí ká dákẹ́ sọ́run rẹ̀ jẹ́ lẹ́rọ̀ nínú àwọn àdúrà ìkanra ṣe rí ìgbà míì Bíbélì sọ pé oríṣi ìwọ̀fà mẹ́ta ló wà àwọn kan ayé ló sọ wọ́n di ìwọ̀fà àwọn kan dá wọn láti ọ̀run àwọn kan fúnra wọn náà kalẹ̀ sọ́ra wọn di so onírúurú wòlíì ló wà àwọn kan wòlíì tí wọ́n a bí wọn láti ọ̀run wá ni pé wòlíì ni wọ́n àwọn irú rẹ̀ wà nínú ayé yìí o irú àwọn àpọ́sù Ayọ̀ Babalọ́lá ìjìnlẹ̀ Ọlọ́run látọ̀run wá ni ṣe rí àwọn wòlíì kan wà tó jẹ́ pé inú ayé yìí gangan ni wọ́n ti di wòlíì tí ìpọ́njú bá pọ̀ tí ogun bá pọ̀ lóríṣiríṣi èèyàn lè di wòlíì tẹ́ bá gbàdúrà dé àwọn ìpinnu kan àwọn májẹ̀mú Ọlọ́run kan ìṣípayá yẹn máa dé débi pé ẹ̀yin gan máa di wòlíì irú rẹ̀ ló ìbápàdé tèmi bá Ọlọ́run pàdé torí pé àdúrà yẹn ti pọ̀ jù tán bá ní ilẹ̀ májẹ̀mú wà níbì kan àṣírí kan wà níbì kan èmi máa fẹ́ wá díẹ̀ máa lọ jókòó síbẹ̀ ni láago kan òru láago kan lọ́sàn-án lóru ní gbogbo ẹ̀ so àwọn ìjìnlẹ̀ yìí ló wá di pé ṣe rọ́pọ̀lọpọ̀ space àwọn sáyẹ́ǹsì tí mò ń sọ yẹn àwọn áńgẹ́lì ni wọ́n fi hàn kì í ṣe pé bóyá mò ń ṣe láti ilẹ̀ àwọn áńgẹ́lì Ọlọ́run ni wọ́n máa fi hàn bí ẹ ṣe ń wò mí tá a ti jọ ń wora wa ẹni o ìgbà míì wọn ní bá yẹn sọ̀rọ̀ wọ́n kàn máa wá wọ́n á máa wá ṣe nǹkan yẹn ẹ máa wò irú tẹlẹsísítì tí mò ń sọ ẹ bí mo ṣe rí mo ṣe ń sọ fún yẹn o mo kàn jókòó ni èmi dẹ̀ ń wò wọ́n wọn ò bá mi sọ̀rọ̀ mo wá ń wò wọ́n mi ò sùn mo jókòó náà ni wọn àdè bá mi sọ̀rọ̀ mo ń wò wọ́n all of a sudden iná ló ń tàn yìí èmi náà máa lọ dán kinní wò èmi náà ṣe lọ dán nǹkan yẹn wò bó ṣe di pé nǹkan tí ayé ń tẹ́wọ́ gbà bó ṣe di pé àwa náà ṣiṣẹ́ lórí ẹ̀ mò ń sọ nípa ìjìnlẹ̀ Ọlọ́run pé gbogbo ayé yìí ó kún fún ògo Ọlọ́run nínú àwọn ìjìnlẹ̀ yẹn sà òun náà ni ti ọ̀rọ̀ igi ọ̀pọ̀tọ́ náà àwọn áńgẹ́lì yẹn bẹ́ẹ̀ ni òun ló jẹ́ pé ṣe rí eléyìí tí mo sì ń sọ lọ́dún yìí ìbẹ̀rẹ̀ lásán ni o ọdún tí bọ̀ gangan ni a máa kanlẹ̀ fi dára nínú ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn a kàn tiẹ̀ kọ́kọ́ ní káwọn èèyàn níre bí ẹ fi kíní ìwẹ̀ ẹ níre ẹ ka sáàmù báyìí fi kẹ́ ẹ tiẹ̀ níre ẹ dán wò ná a béèrè pé kẹ́ ẹ mówó wá Bíbélì ní kẹ́ ẹ wá jẹ lọ́fẹ̀ẹ́ ẹ wá rà lọ́fẹ̀ẹ́ ó lẹ́ni tí ò ní owó lọ́wọ́ ó ní kí wọ́n wá rà ẹ wá lò lọ́fẹ̀ẹ́ kẹ́ ẹ kọ́kọ́ donírè ṣé wá lọ́dún tó ń bọ̀ ṣe rí igi ọ̀pọ̀tọ́ yìí ó ń ṣiṣẹ́ fún ìwòsàn
ó ń ṣí obìnrin ní inú ó ń wo onírúurú àìsàn ṣùgbọ́n bí èèyàn ṣe máa lò ó yàtọ̀ ní ìpele síra wọn. bàbá ní January ẹ ní ètò kan tẹ́ ẹ fẹ́ ṣe fún gbogbo àgbáyé tẹ́ ẹ fẹ́ kí gbogbo ibi àdúrà tó máa wáyé nípínlẹ̀ Èkó lórílẹ̀‐èdè Nàìjíríà báwo ló ṣe máa jẹ́. ṣe rí ìpàdé àdúrà yẹn Ọlọ́run fúnra rẹ̀ ló torí mi ò rótì pa tẹ̀ fẹ́ ṣèpàdé àdúrà fẹ́nikẹ́ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìfihàn fún ọdún tó ń bọ̀ ìyẹn ni Revelation for the year 2025 ṣe rí ọdún tó ń bọ̀ mo ti sọ ṣe rí next year máa tough 2025 is going to be a very tough year for many people and many across the nation ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa suffer gan lọ́dún tí ń bọ̀ bẹ́ẹ̀ ni. ṣé ẹ̀yin náà ti wá rí báyìí wípé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ mọ̀ pé àwọn ò ní èèrà tí kò bá ti ní ìtumọ̀ so ó ti pẹ́ tẹ́ tí ń tẹ̀lé wa àdẹ̀fẹ́ kẹ́ máa wà ní orí channel yìí àbí orí tv yìí kó wá jẹ́ pé ẹni máa rí àǹfààní ẹ wo àwọn nǹkan tó kún fọ́fọ́ àǹfààní lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan kẹ́ máa rí ṣe ti gẹ̀tẹ̀ ẹ bá mi subscribe sí channel yìí ẹ̀yin ni ẹ máa wá o àwa náà ni ẹ máa bá a ní fira wa ṣàwátì Ọlọ́run á gba àdúrà wa ẹ ṣé gan tẹ́ǹtẹ́ ti sí wa keep loving Accord TV God bless you.